àkọ́kọ́ ni pé ayé wà nù ṣẹ̀ríà téèyàn bá fún obìnrin ní gift àkọ́kọ́ ni pé ayé wà nù ṣẹ̀ríà téèyàn bá fún obìnrin ní gift torí wípé èèyàn fẹ́ kó fẹ́yàn àbí tó pé yóò fẹ́yàn tí ó padà fẹ́yàn mọ́ kéèyàn gbà padà ẹgbọ́ hadiyatu thawabu wọ́n pè hadiyatu thawabu la ń pè gift téèyàn fún torí pé o fẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó bá ti rí ìgbà padà èyí téèyàn gbà padà lèyí tó rí pé o ṣe pé tó fẹ́ rí nǹkan kan wọ́n fẹ́ sí kífẹ́ máa fi wà ní bó bá rán ọmọ ń lè wé tí ó padà fẹ́ ọmọ kó calculate gbogbo ẹ̀ èdè èèyàn bú bó wá wú ọ́ o lè bùn so ìtò ọkọ̀ ṣe nù ṣé ẹ wà compatible ní owó mi ní wà compatible pẹ̀lú ẹ̀ ó ṣe dédé nù tí ara tí ó bá ti wà compatible no problem sórí DNA ò bá àtọ́ tó wù blood group náà ti sọ tẹ̀ èmi tẹ́mi náà wá kówó kalẹ̀